Yorùbá bọ̀ wọ́n ní ilé àti ń kó ẹ̀ṣọ́ ròde àti wípé bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ ni àárín ìlú ń rí. Àṣà ọmọ ọ̀rọ̀ yìí ló ṣe àfihàn ipò pàtàkì tí Yorùbá fi ọ̀rọ̀ àti ipò ìgbéyàwó sí nínú àṣà àti ìṣe wọn. Ọkùnrin tó wà tí kò ní aya tàbí ní ìyàwó nínú ilé ni Yorùbá máa ń pòwe fún wípé ọjọ́ tí àpọ́n bá tọrọ ọbẹ̀ ni yóò mọ bí ilá ṣe wọ́n tó lọ́jà. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, ìyẹn ìkànnì EWA ASA YORUBA TV tí ẹ fẹ́ràn àṣà àti ìṣe Yorùbá, ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ká fi ara balẹ̀ láti mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá lórí ètò ìgbéyàwó. Orúkọ tèmi ni Abíóyè Olúyẹmí ọmọ Ọládipúpọ̀. Ilé ọkọ yá, ilé ọkọ yá, ilé ọkọ yá o, ilé ọkọ yá o. Ẹlẹ́dà ìyá rẹ̀ sì yàn lọ ilé ọkọ yá Santa. Lólóró ilé ọkọ yá o, ẹlẹ́dà ìyá rẹ̀ sì yàn lọ. Àṣà Yorùbá dùn púpọ̀, bẹ́ẹ̀ ni ìṣe Yorùbá ṣe mú yangàn. Láti ṣètò ìgbéyàwó tó bá àṣà àti ìlànà Yorùbá mu, ìgbésẹ̀ tí ó ṣe pàtàkì tí ó sì jẹ́ dandan pín sí ọ̀nà mẹ́rin. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹ̀yà Yorùbá, ó pọn dandan láti ṣe ìwádìí tí ó múnádóko lórí ohun tí wọ́n bá fẹ́ ṣe, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Ìdí nìyí tí ètò ìgbéyàwó fi máa ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alárinà tí a lè ṣe àpèjúwe gẹ́gẹ́ bí alàgàtà láàrin ọkọ àti ìyàwó ojú ọ̀nà. Alárinà ni yóò ṣe gbogbo ìwádìí tí ó bá yẹ láàrin àwọn méjèèjì tí yóò tún máa ṣe gẹ́gẹ́ bí agbẹnusọ bákan náà. Ara àwọn ìwádìí tí ó ṣe kókó tí alárinà máa ń sábà ṣe máa ń dá lórí ìtàn inú ẹbí tí wọ́n ti fẹ́ mú ìyàwó, èèwọ̀ ilé wọn, irú ẹ̀sìn wo ló máa ń ṣe wọ́n, irú iṣẹ́ wo ni wọ́n yàn láàyò, kí ni àṣà àti ìṣe nínú ẹbí yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ìparí ìwádìí yìí, tí alárinà bá ti rí wípé ojú ọjọ́ dára fún àwọn akọ àti abo yìí ni yóò tó mú ojú ajé kan oníṣọ̀, èyí tí ó túmọ̀ sí pé yóò fi ojú ọkọ àti ìyàwó ojú ọ̀nà hàn ara wọn kí ọ̀rọ̀ ìfẹ́ wọn lè bẹ̀rẹ̀ ní pẹrẹu. Alárinà yìí yóò yàgò tàbí sún sí ẹ̀gbẹ́ bí ọkọ àti ìyàwó ojú ọ̀nà bá ti fi ojú kan ara wọn tán. Yorùbá bọ̀ wọ́n ní bí aya bá mọ ojú ọkọ tán, alárinà ayẹ̀bá. Tí ọkọ àti ìyàwó ojú ọ̀nà bá jọ sọ ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ sí ara wọn ní ètò tí ó kàn tí Yorùbá ń pè ní ìgbésẹ̀ ìjọ́hẹn. Ìgbésẹ̀ ìjọ́hẹn túmọ̀ sí wípé obìnrin ti fi ara mọ́ ọ̀rọ̀ ọkùnrin yìí, ṣùgbọ́n èyí kò tí ì sọ di ìyàwó fún arákùnrin yìí o, torí wípé ó ní láti sọ ní ilé fún àwọn òbí rẹ̀ kí wọ́n sì fi ọwọ́ sí kí wọ́n tó lè máa tẹ̀síwájú. Ara ohun tó ṣe kókó ni pé ọkọ ojú ọ̀nà yìí gbọ́dọ̀ fún obìnrin yìí ní ẹ̀bùn ìjọ́hẹn. Ó lè jẹ́ owó, aṣọ, ẹran ìgbẹ́, nǹkan oko tàbí nǹkan mìíràn. Bí obìnrin yìí bá sọ fún àwọn òbí rẹ̀ nílé tí wọ́n sì fi ọwọ́ sí ìrìn àjò wọn ni ó tó kan ìpele tí ó kàn tí a mọ̀ sí ìpele mọ̀mí-mọ̀-ọ́. Ní ìpele mọ̀mí-mọ̀-ọ́, àwọn ìdílé méjèèjì tí wọ́n ó fi ara hàn ara wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa rí ara wọn gẹ́gẹ́ bí àna. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, bí ẹ bá ń fi ọkàn bá mi lọ, ẹ ó rí wípé a ti gbé ìgbésẹ̀ mẹ́ta. Èkíní, ìwádìí alárinà. Èkejì, ìjọ́hẹn. Àti ẹ̀kẹta tí í ṣe ètò mọ̀mí-mọ̀-ọ́. Nínú ìgbésẹ̀ mọ̀mí-mọ̀-ọ́ yìí ni wọn yóò ti dá ọjọ́ ṣíṣe ìdána àti ayẹyẹ ìgbéyàwó tí í ṣe ìgbésẹ̀ tí ó gbẹ̀yìn. Lọ́jọ́ ìdána àti ìgbéyàwó ní gbogbo mọ̀lẹ́bí ọ̀tún àti òsì yóò wọ aṣọ dáradára, torí pé ọjọ́ yìí ni wọn yóò fi ìyàwó lé ọkọ rẹ̀ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ẹbí tuntun wọn. Bí wọ́n ti ń ṣe ni wọ́n ó máa sọ, olórin ó máa kọrin, oníjó ó sì máa jó, inú gbogbo ènìyàn ó sì máa dùn fún oríire ọjọ́ ìgbéyàwó. Nínú ètò ìgbéyàwó yìí ni wọn yóò súre fún ọkọ àti ìyàwó, pàápàá jùlọ ìyàwó láti ọ̀dọ̀ àwọn òbí rẹ̀.
àwọn òbí rẹ̀ máa gbàdúrà fún pé ilé ọkọ yóò san ó bí ìsun ó bí ìwàlẹ̀ ó kó ire oko wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà àwọn ìdílé ọkọ yóò san nǹkan orí tí àwọn òbí obìnrin bá béèrè kí a tó lè gbà pé wọ́n ti di ojúlówó ọkọ ìyàwó. Èyí tí kò bá san nǹkan orí ìyàwó kì í ṣe ọkọ ìyàwó nílẹ̀ Yorùbá. Àrònú tó máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ni ẹkún ìyàwó sísun tí ìyàwó gbọ́dọ̀ ṣe láti dágbére fún àwọn òbí rẹ̀ kí ó sì tún fi ìmọrírì oore tí wọ́n ṣe sí hàn. Ẹkún ìyàwó yìí ṣe pàtàkì púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ìyàwó tí ó ń lọ sí ilé ọkọ yóò fi kọ́ bí a ṣe ń sún. Lẹ́yìn tí wọ́n bá mú ìyàwó dé ilé ọkọ ni àwọn obìnrin ilé tàbí àwọn ìyálé tí ó bá nílé yóò bomi sí lẹ́sẹ̀ kí ó tó wọnú ilé wọn, èyí tí ó túmọ̀ sí wípé ọwọ́ ẹ̀rọ ni ó bá wọlé. Kódà wọ́n tún máa ń gbé igbá sí ojú ọ̀nà fún ìyàwó tuntun láti lè tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kí ó tẹ̀ ẹ́ fọ́ yángányángán. Ìgbàgbọ́ wọn ni wípé bí igbá náà bá ṣe fọ́ sí ni iye ọmọ tí yóò bí yóò ṣe pọ̀ sí. Gẹ́gẹ́ bí àṣà, alẹ́ ọjọ́ ìgbéyàwó yìí ni ọkọ ìyàwó tó ní àǹfààní láti súnmọ́ ìyàwó rẹ̀ tí ó sì gbọ́dọ̀ bá nílé. Ó gbọ́dọ̀ bá ní pípé. Ìyẹn ni wípé alẹ́ ọjọ́ yìí ni yóò já àbálé ìyàwó yìí. Bí ó bá bá ìyàwó rẹ̀ nílé, yóò ṣe àfihàn rẹ̀ fún gbogbo ẹbí nípa fífi aṣọ pélébé funfun tí ó ti tọ́jú fún ọjọ́ yìí nu ẹ̀jẹ̀ tí ó bá jáde lára ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé yìí. Bí ìyàwó yìí bá yege, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ni wọn yóò fi ta lọ́rẹ tí yóò sì tún jẹ́ ìwúrí ńlá fún àwọn òbí rẹ̀ torí pé kò dójú tì wọ́n. Pẹ̀lú ìdùnnú, ayọ̀ ni àwọn mọ̀lẹ́bí ọkọ yóò lọ sí ilé àwọn òbí ìyàwó yìí pẹ̀lú ẹ̀rí tàbí èdìdí ẹ̀rí tí í ṣe odidi páálí ìsáná kan tí ó ní ọmọ nínú. Àwọn òbí ìyàwó yìí yóò sì tẹ́wọ́ gbà. Ṣùgbọ́n bí ìyàwó yìí kò bá yege, aṣọ funfun tí kò ní àbàwọ́n ẹ̀jẹ̀ kankan ni wọn yóò mú dání pẹ̀lú kòròfo páálí ìsáná tí kò ní igi ìsáná kankan nínú. Ìtìjú, ẹ̀gàn, ẹ̀tẹ́ àti ìbànújẹ́ nílé yìí máa ń jẹ́ fún ìdílé ìyàwó. Bákan náà, ó jẹ́ ohun tó ti pàtàkì wípé bí ìyàwó bá ń lọ sí ilé ọkọ, ó ní láti mú ọmọ ìyàwó tí yóò máa rán níṣẹ́ dání torí pé òun ni ẹni tí a rí bí ẹni tó kéré jù nínú ẹbí tuntun yìí. Bákan náà ẹ̀wẹ̀, ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé kò ní oore ọ̀fẹ́ láti pe àwọn ọmọ tí ó bá ní ilé ọkọ rẹ̀ bí ó ti wù kí wọ́n kéré sí tó ní orúkọ. Yóò máa dá orúkọ wọn pè ní bí kó máa pè wọ́n ní eyín afẹ́, ìbàdí àrán, ojúlóge, èjìwùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá kì í ṣe ìgbàgbọ́ àgbéfò, ṣùgbọ́n Yorùbá fẹ́ràn kó ṣe ìgbéyàwó kó sì ní ìtumọ̀ tí ó dára. Bí ètò ìgbéyàwó ṣe rí nílẹ̀ Yorùbá káàrọ̀ oòjíire, òní ẹ gbọ́ yìí o. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, EWA ASA YORUBA TV, ṣé ẹ rí wípé Yorùbá létò, àṣà wa dùn, ìṣe wa dára. Ìdí nìyí tí ìgbéyàwó àwọn baba ńlá wa fi máa ń dalẹ̀. Fún oríṣiríṣi àwọn àṣà àti ìṣe Yorùbá mìíràn tí a tún mú bọ̀ wá fún wa fún ìgbádùn wa láìpẹ́, ẹ̀yin ẹ sáà máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì EWA ASA YORUBA TV, kí ẹ sì rí wípé Yorùbá láṣà ó sì ní ìṣe. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí ìkànnì yìí àti àṣà Yorùbá pẹ̀lú ìṣe rẹ̀ lápapọ̀. Ẹ máa tẹ́tí léko fún èyí tó tún bọ̀ láìpẹ́. Orúkọ tèmi ò yípadà o. Èmi ni Abíóyè Olúyẹmí ọmọ Ọládipúpọ̀. Ilé ọkọ yá o, ẹlẹ́dàá ìyá rẹ̀ sì yẹn lọ ilé ọkọ yá. Dásí kọsẹ̀ wo ìròyìn ò dá fojú bá o.
ńlá mo jù bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rokoṣo kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó làrán fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbò Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting.